màá ṣiṣẹ́ takuntakun láti rí i pé APC wọlé ní Kogi, Bayelsa àti Imo nínú ìbò tó ń bọ̀. Ganduje ló sọ bẹ́ẹ̀. Alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò Alhaji Abdullahi Ganduje ti sọ pé gbogbo ohun tó bá wà ní ìkápá òun lòun yóò ṣe láti rí i pé àwọn ọmọ ẹgbẹ́ náà ni wọ́n wọlé sípò gómìnà láwọn ìpínlẹ̀ tí ètò ìdìbò gómìnà yóò ti wáyé láìpẹ́ yìí. Àwọn ìpínlẹ̀ ọ̀hún ni Bayelsa, Imo àti Kogi. Nínú ọ̀rọ̀ àkọsọ rẹ̀ gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ náà ní olú ilé ẹgbẹ́ wọn tó wà nílùú Àbújá ni Ganduje ti sọ̀rọ̀ yìí. Ganduje tó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Kánò tẹ́lẹ̀ rí dúpẹ́ lọ́wọ́ olórí orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún bó ṣe mú ìlérí rẹ̀ ṣẹ tó sì tún ṣèlérí pé gbogbo ohun tó máa mú ìlọsíwájú àti ìgbéga bá ẹgbẹ́ náà pátá lòun máa dáwọ́lé lákòókò ìṣàkóso òun gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ ọ̀hún. Tẹ́ ò bá gbàgbé, gómìnà ìpínlẹ̀ Nasarawa tẹ́lẹ̀ Abdullahi Adamu ni alága ẹgbẹ́ náà tó kọ̀wé fipò sílẹ̀ tí gómìnà Kánò tẹ́lẹ̀ náà fi bọ́ síbẹ̀ báyìí tí Ajíbọ́lá Suraju sì di akọ̀wé ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba yìí. Ṣùgbọ́n àwọn kan ti ń fi àìdùnnú wọn hàn sí bí wọ́n ṣe yan ọkùnrin náà sípò. Wọ́n ní ó ṣeni láàánú pé ẹgbẹ́ APC kò rí ẹlòmíì yàn sípò ju ọkùnrin tí ìwà ìbàjẹ́ dá èwù àti agbádá sí lọ́rùn tó sì ní ẹjọ́ níwájú àjọ tó ń gbógun tiwa ìbàjẹ́ àti àjẹbánu. Wọ́n ló fi hàn irú àwọn tó wà nínú ẹgbẹ́ APC. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.